Africa Content TV. Everybody baby, Alabi Ababa Andresa. When you give Ababa, you need to tell everybody.
Wọ́n gbà dájú pé mo máa sáré. Tí mo bá jábọ́ kí ló sọ ti gbà? Wá orin mi máa tọrọ ẹ̀. Obìnrin wa ló tọrọ òde. Àwọn akópa òṣèlú ayé ọmọ Fúlàní òní ní gbogbo Fúlàní òsì ọlọ́run bàbá àgbà. Ó gbé ń sọ tìlámọ́ ní ìdáhùn ọ̀pọ̀lọpọ̀ ní wàdà àìsàn. Ọ̀dọ̀ bọ́dà mi bọ̀ wáyé. Ìlú ìbọ̀lọ́dọ̀. Ọmọ òṣèré mi ń bẹ̀rẹ̀ lórí. Ìyá ẹ̀rọ kọ́rọ̀. Bàbá ti dé. Bọ́lá dé dàbọ̀ ńlá. Ó bàbá Tàlíà. Bàbá Tàlíà. Ìyá ní Lagos City. Bàbá Tàlíà ó kọ́rẹ́ Bọ́lá dé. Oṣù Bàbá àti àwọn Bọ́ládé. Àwọn Bọ́ládé tó ń bọ̀. Bọ́ládé dábì lọ́lá. Bàbá tí ní Bọ́ládé dábì lọ́lá tó ń bọ̀. Àlọ́ bàbá àdíyà. Dábì lọ́lá bí ibò kà lọ́mọ ẹ̀. Bọ́ládé mú gbàgbé ẹ̀ o. Ọmọ bàbá tí mo yóò tó ní ìjọba ní òkúgbó. Ọmọ bàbá ti dé mi àlíyá ọ̀hún. Ọlá ti dé mi àlíyá ọ̀hún. Wọ́sà, ọlá ti dé mi àlíyá ọ̀hún. Wọ́sà, bàbá ti dé mi àlíyá ọ̀hún. Ọlá ti dé mi àlíyá ọ̀hún. Wọ́sà, á ti dé mi àlíyá ọ̀hún. Oye bàbá ni a bá